Mo kí Ọlọ́run ọba mo ṣèbà Olódùmarè, ìbà kọ́dá ayé ìbà ṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà torí ẹni tí ò sunwọ̀n ṣe, mo júbà ọkùnrin mo júbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá, látòrí ìràwọ̀ náà tó kanranyan Aries, ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ìràwọ̀ omi agbára Cancer, ìràwọ̀ iná tó gbóná riri Leo, ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ìràwọ̀ omi tútù Scorpio, ìràwọ̀ iná àtùpà Sagittarius, ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú Pisces àti ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius àti ìràwọ̀ omi tí kì í ru Pisces. Gbogbo ẹ̀ lámẹ́nubà lórí ṣíṣe àti máṣe fún tèní tí ń ṣe ọjọ́ Wednesday March 27 ọdún 2024 tí a wà nú ẹ̀ yìí. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tẹ́ ẹ̀ wò mí pátá ẹ jọ̀ọ́ bá mi pín fídíò, ẹ bá mi share rẹ̀, ọwọ́ tẹ́ fi ń share rẹ̀ ní fi gbọ́mọ sí, ẹ̀ ní fi gbalẹ́ dàbànújẹ́, ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ bẹ́ẹ̀, etí tẹ́ fi ń gbọ́ mi kò ní dé. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń lo ìràwọ̀ iná tó kanranyan Aries, ẹ̀yin tí a bí láàrin March 21 sí April 20, òní sọ fún yín pé ìfọ̀kànbalẹ̀ àti ìgboyà ó máa wà fún yín ní ọjọ́ ti tòní. Bákan náà sì rèé, èyí á tún ràn yín lọ́wọ́ láti lè ronú nípa bí ọjọ́ iwájú ṣe fẹ́ rí. Bẹ́ẹ̀ sì ni òní sọ fún yín wípé gbogbo nǹkan tó bá dàbí ìṣòro fún yín tó ń dẹ̀ ń dojúkọ lásìkò yìí, òní ìjọ́jọ́ tó ṣe pé ó ṣeé ṣe kí ẹ borí rẹ̀, kí ẹ yanjú rẹ̀ ní kíákíá. Bẹ́ẹ̀ sì ni nílé yín àti níbikíbi tẹ́ bá wà, àlàáfíà àti ìrọ̀rùn òun lẹ́ fi lògbà lénìí. Tẹ́ bá ń jáde lọ lénìí kẹ́ múra dáadáa kí ẹ dùn rí, ẹ má sọ̀rọ̀ òdì àbí ọ̀rọ̀ àìtọ́ sẹ́nikẹ́ni, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́ tóhun tọ̀yàyà. White ló dára kẹ́ ẹ wọ̀ lénìí, aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́, aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́, òun làkókò tó dára jù fẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ yìí láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tí ẹ wá ń lo ìràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tí a bí láàárín April 21 sí May 20, òní sọ fún yín pé ó ṣeé ṣe kí ẹ wà worried bákan tàbí kọ́kàn yín pòrúurú bákan látàrí pé àwọn kankan tó jọmọ́ bíi àìlera tí ó ń ṣẹlẹ̀ sí yín ó lè jẹ́ kí ẹ máa ṣe ròyìnròyìn ọkàn. Bákan náà òní sọ fún yín pé kí ẹ kíyèsára lórí ohunkóhun tí ẹ bá máa jẹ sínú yín, kẹ́rí dájú pé ẹ jẹ oúnjẹ tó wà very healthy, látàrí pé ó ṣeé ṣe kí inú rírun kí ó fẹ́ ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ àwọn tó ń lo ìràwọ̀ yìí lọ́jọ́ tòní. Ẹ má mú èèyàn sínú rárá o, kí ẹ jẹ́ kọ́kàn yín free, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ má wọ aṣọ dúdú rárá ní ọjọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni green òun ni kọ́lọ̀ tó dára fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ má rìnrìn òru pẹ̀lú, aago 10 láàárọ̀ sí aago 11 kọjá ìṣẹ́jú 15 ní àárọ̀, òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ ti tòní. Ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tí a bí láàrin May 21 sí June 21, òní feel confused tàbí kí ẹ má lè rí nǹkan kan rò nínú ọkàn yín, kẹ́ máa ṣe ròyìnròyìn ọkàn lórí nǹkan kan, bóyá nípa ara yín tàbí nípa ọ̀rọ̀ iṣẹ́ yín. Bákan náà sì rèé, òní sọ fún yín pé kò ní fi bẹ́ẹ̀ rọrùn fún yín láti fi ronú jinlẹ̀, láti fi decide lórí nǹkan kan fúnra lára yín. Bákan náà sì rèé, òní sì sọ fún yín pé ó dára púpọ̀ kí ẹ má finú tán yànjú, kí ẹ sì má ṣe gbé ara lé yànjú, kí ẹ pàṣírí mọ́ dáadáa ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni kí ẹ bá padà ronú jinlẹ̀ fínífíní dáadáa, ẹ má padà come out lórí nǹkan tí á padà rọ̀ yín lọ́wọ́, tí á wúlò fún yín, kí ẹ ṣàfinú tán ara yín. Nǹkan kí nǹkan tẹ bá ń ronú lé lórí, kò sí bẹ́ẹ̀ ṣe ròyìnròyìn tó ẹ padà ro nǹkan tó ṣe pé á padà wúlò fún yín, tó ṣe pé tẹ bá tẹ̀lé á bí oore fún yín. Bákan náà sì ó ṣeé ṣe kí aáwọ̀ kí ó wáyé láàrin ẹ̀yin àti àwọn mọ̀lẹ́bí yín ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì ni òní sọ pé kí ẹ rí dájú pé ẹ fira yín ní ọkàn balẹ̀, kí ẹ sì má finú tọ̀yàn bí mo ṣe sọ, ẹ má gbára léèyàn. Bẹ́ẹ̀ sì ni kí ẹ pàṣírí mọ́ dáadáa, ẹ má sùn láì tọ́nà sùn lénìí, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kí ẹ sì má ṣe wọ aṣọ dúdú rárá ní ọjọ́ tòní, kò dára. Yẹ́lò ló dára jù fún yín láti wọ̀, aago 3 ní ọ̀sán sí aago 4 ní ọ̀sán, òun làkókò tó dára fẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ yìí láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tí ẹ wá ń lo ìràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tí a bí láàrin June 22 sí July 22, òní sọ fún yín pé ó ṣeé ṣe kí ẹ wà frustrated bákan, bí kí ó máa dàbí ìgbà pé èèyàn kan ṣe nǹkan tí ó tọ́ fún yín ló máa rí lójú yín ní ọjọ́ tòní. Bákan náà sì òní ní kí ẹ má ṣe jẹ́ kí nǹkan kékeré kó distract yín kúrò ní orí nǹkan tí ẹ bá fẹ́ ṣe. Gbogbo situation gbogbo nǹkan kíkan tó bá ṣẹlẹ̀ ní ọjọ́ tòní, kí ẹ handle ẹ̀ pẹ̀lú maturity, kí ẹ fi òye tọ́lọ́run fún yín kí ẹ fi gbé, kí ẹ mú nǹkan ní tẹ́ńbẹ́lú, kí ẹ má mú nǹkan le koko, kí ẹ ra yín lẹ̀, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ mú sùúrù lò. Bákan náà kò sí bí nǹkan ṣe lè ṣe tó, kí ẹ rí dájú pé ẹ mú sùúrù lò kí ẹ lè borí rẹ̀.
bákan náà sì rè òní ní kẹ́ ṣòtítọ́ kẹ́ ṣòdodo kẹ́ jẹ́ kí bẹ́ẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ní kí bẹ́ẹ̀ kan yín náà sì jẹ́ bẹ́ẹ̀ kọ́ kí ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa lọ́jọ́ tòní kí ẹ sì má ṣe kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ni àkókò tó dára jù fẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù ní ìgbésí ayé yín lónìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní. ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tí a bí láàrin July 23 sí August 22, òní sọ fún yín pé ẹ máa ní ẹ̀mí ìtara fún ọmọlàkejì púpọ̀ lọ́jọ́ tòní. Á dàbí gbà pé gbogbo nǹkan tẹ́ bá ní kí ẹ fi ṣe fún ẹbí kẹ́ fi ṣe fáwọn ènìyàn ní ọjọ́ tòní látara pé ẹ̀ ń ṣe ájú àwọn èèyàn ní òní, inú yín á dùn, ara yín á yá gágá, ọkàn yín á sì tún balẹ̀ pẹ̀lú. bákan náà sì rè òní sọ fún yín pé téèyàn kan bá béèrè lọ́wọ́ yín pé lágbájá wá dá sí nǹkan tí à ń ṣe yìí, ìwọ náà bá wa nípìnú ẹ̀, fún wa lákòókò díẹ̀ nú àkókò ẹ, kò sí wàhálà, kí ẹ fún wọn kí ẹ ṣe nínú iṣẹ́ ìjọmọ ènìyàn ní ọjọ́ tòní. á ràn yín náà lọ́wọ́, kò ń ṣàwọn nìkan lẹ fẹ́ ràn lọ́wọ́, tẹ bá ràn wọ́n lọ́wọ́ ìrànlọ́wọ́ á dé fẹ́yìn náà ní ìhà bòmí. bákan náà sì rè òní ní kí ẹ free pẹ̀lú gbogbo èèyàn kẹ́ báwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà tòun tẹ̀rín. ẹ má pẹ́jù níbi ìpéjọpọ̀ kí ìpéjọpọ̀ tí ẹ bá lọ tàbí tẹ bá wà, ẹ má rìnrìn òru, ẹ má wọṣọ dúdú rárá lónìí. bẹ́ẹ̀ sì ni kí ẹ má ṣe nǹkan tó ṣe kókó tàbí tó ṣe pàtàkì inú ìgbésí ayé yín ní àkókò aago 4 ní ọ̀sán sí aago 6 ní ìrọ̀lẹ́. yẹ́lò wà ní kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní. ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tí a bí láàrin August 23 sí September 23, òní sọ fún yín pé ó ṣeéṣe kí ọjọ́ tòní rí bákan látàrí pé ìgboyà yín ó ṣeéṣe kí ó kéré, bẹ́ẹ̀ sì ló ṣeéṣe kí agbára káká láti ṣe nǹkan ó ṣeéṣe kó má wà fún yín, kó má dàbí ìgbà pé ìrẹ̀wẹ̀sì fẹ́ pọ̀ fún yín ní ọjọ́ tòní. bákan náà sì ló ṣeéṣe kí ó má dàbí ìgbà pé ẹ̀yin fúnra lára yín tó láti handle nǹkan tó yẹ kẹ́ handle lónìí. ó wá dára tí ẹ bá lé ẹni tó lè ràn yín lọ́wọ́ tẹ́ finú tán tẹ́lẹ̀ sọ ń gbé lágbájá nǹkan báyìí mo fẹ́ ṣe, nǹkan báyìí mo ń gbèrò láti ṣe, wá kún mi lọ́wọ́ lé lórí. tẹ́ bá rẹ́ni kún yín lọ́wọ́ padà jẹ́ kí gbogbo nǹkan tẹ́ fẹ́ ṣe kí ó já síre kó já sáyọ̀ fún yín. bákan náà sì rè òní sọ fún yín pé kí ẹ má ṣe sọ̀rọ̀ ìtínú rárá lórí ohunkóhun o, kẹ́ má sọ pé ó sú yín àbí ó ń rẹ̀ yín, kẹ́ gbìyànjú láti ṣaragírí kí ẹ sì má sùn láì tọ́nà sùn. bẹ́ẹ̀ sì ni kí ẹ má wọ aṣọ dúdú rárá. bákan náà ẹ má rin ìrìn òru rárá pẹ̀lú. aago 11 láàárọ̀ sí aago 1 ní ọ̀sán òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. rose pink sì ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní. ẹ̀yin tí ẹ wá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìmífín Libra, ẹ̀yin tí a bí láàrin September 24 sí October 23, òní sọ fún yín pé ó ṣeéṣe kí ó máa dàbí ìgbà pé nǹkan ò fẹ́ fi taratara rọrùn díẹ̀ fọ́ta yín, kí ẹ máa ṣe ròyìnròyìn lórí àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe, kó dàbí ìgbà pé fẹ́ make decision, ó ń nira fọ́ta yín láti make decision lórí nǹkan kan. bákan náà sì rí kí ẹ máa rò pé ṣé kínní máa rí báyìí ṣá àbí kò ní rí báyìí ṣá, gbogbo nǹkan yẹn máa pọ̀ fún yín ní ọjọ́ tí tòní. ròyìnròyìn máa pọ̀, ó dẹ̀ sì lè fẹ́ fa mental stress fún ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ yìí, ṣùgbọ́n kí ẹ rí dájú pé ẹ ṣara gírí. bẹ́ẹ̀ sì ni kí ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, torí kò sẹ́ni tó fẹ́ ràn yín lọ́wọ́ nírú ipò tẹ́ wà yẹn ju Ọlọ́run ọba àti ẹlẹ́dàá yín lọ. nǹkan tó bá padà sọ sí yín lọ́kàn òun ni kí ẹ wá tẹ̀lé, kí ẹ bá ti tẹ̀lé abiore fún yín. téèyàn bá ṣẹ̀yìn ní ọjọ́ tòní, ẹ má ṣe mẹ́ni náà sínú, kẹ́ foríjì irúfẹ́ ni bẹ́ẹ̀ ni kíákíá tẹ́ni náà bá ti mẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀. ẹ má ronú àròjù lórí ohunkóhun, ẹ má wọ aṣọ dúdú rárá. bẹ́ẹ̀ sì ni kí ẹ rí dájú pé èròǹgbà rere òun lẹ fi ń ṣe ohunkóhun, kí ẹ sì pàṣírí mọ́ lórí ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe kí ó lè ṣeé fún yín rọrùn. kọ́lọ̀ lime green òun ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 2 ní ọ̀sán sí aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ọ̀sán òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. ẹ̀yin tí ẹ̀ ń lo ìràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tí a bí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní sọ fún yín wípé ó ṣeéṣe kí ẹ wà disappointed lórí àwọn kan tí ẹ̀yin fúnra yín retí pé kó ti yẹ kó ṣeé ṣe tí ó dàbí ìgbà pé ó ń rí bákan. ìyẹn sì lè jẹ́ kí kó dàbí ìgbà pé ìgboyà tẹ́ ní lórí ara yín ó fẹ́ rí bákan ní ọjọ́ tòní. ó sì lè fa kí ẹ máa wà worried nípa bí ọ̀rọ̀ àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe bí ó ṣe ń lọ sí. ṣùgbọ́n o kí ẹ rí dájú pé ẹ jókòó, kí ẹ mí kanlẹ̀ ní ẹ̀ẹ̀kan, kí ẹ fẹ̀yìntì. bákan náà sì rí kí ẹ má stress ara yín púpọ̀ jù látàrí pé àkókò òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀. lẹ́yìn ọjọ́ tòní ọjọ́ míì tún wà tí ẹ tún fi ṣe nǹkan àgbàyanu tí a bí oore, tí a bí ìfọ̀kànbalẹ̀. kẹ má sì wá sọ̀rọ̀ ìtùnú rárá lọ́jọ́ tòní o. ẹ sì báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ àtọ̀yàyà. bẹ́ẹ̀ sì ni ẹ má ṣe sọ pé ẹ báwọn èèyàn ṣe o, ẹ má lẹ fẹ́ dáwà. ó dára kí ẹ báwọn èèyàn ṣe dáadáa ní ọjọ́ tòní, kí ẹ mú sùúrù lò, kí ẹ gbà láfíà láàyè níbikíbi tẹ́ bá wà. purple ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́
sí aago 7:30 ní àṣálẹ́ òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tí ẹ wá ń lo ìràwọ̀ iná àtùpà Sagittarius, ẹ̀yin tí a bí láàrin November 23 sí December 22, òní sọ fún yín pé ó ṣeéṣe kí ẹ wà stressed out, bẹ́ẹ̀ sì ni kí ẹ wà worry nípa àwọn issue oríṣiríṣi, àwọn nǹkan kùdìẹ̀kudiẹ oríṣiríṣi tó wọ̀gbà yín ká lọ́jọ́ tòní. Bákan náà ó dára púpọ̀ kí ẹ má fi ọ̀rọ̀ sí inú tí nǹkan bá ń ṣe yín àbí tẹ bá wà worried nípa nǹkan, ó dára kí ẹ pe ọ̀rẹ́ yín tó súnmọ́ yín tàbí olólùfẹ́ yín kan tẹ́ mọ̀ pé finú tán, kí ẹ ṣàlàyé fún pé báyìí ló ń ṣẹlẹ̀. Pẹ̀lú nǹkan tẹ́ni náà máa sọ á jẹ́ kára yín jí pépé, á jẹ́ kí ẹ gbàgbé nípa àwọn ìrònú tẹ́ ń rò, á sì jẹ́ kí inú yín dùn. Ṣùgbọ́n àfàìṣe bẹ́ẹ̀ tí ẹ bá gbé nǹkan yẹn sọ́kàn, á bí kí ẹ máa kanra, á sì bí kéèyàn ṣe nǹkan kékeré fún yín kí ẹ sáré sọ di ìbínú, ẹ ó sì lè ba ọjọ́ tòní jẹ́ tí ẹ bá ń ṣe bẹ́ẹ̀. Bákan náà ní ìwà ń sọ fún yín wípé kí ẹ tẹpá mọ́ṣẹ́, kí ẹ ra yín lẹ̀ dáadáa, ẹ sì ní òmìnira láti káàkiri lọ bíkíbi láti lọ wá oore, kò sí wàhálà. Deep blue àti white, ẹ lè wọ deep blue ẹ sì lè wọ white, òun ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lọ́jọ́ tòní. Aago 3 ní ọ̀sán sí aago 5 ní ìrọ̀lẹ́ òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tí ẹ ń lo ìràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tí a bí láàrin December 23 sí January 19, ọjọ́ tòní sọ fún yín pé ó ṣeéṣe kí ẹ wà frustrated bákan tàbí kí ara dédé máa kan yín, kó dédé máa dàbí ìgbà pé ẹ fẹ́ bá ẹnìkankan ṣe ní ọjọ́ ti tòní. Bákan náà ní ìfọwọ́ sọ fún yín wípé kí ẹ jìnnà sí gbogbo àwọn tí èròǹgbà wọn kúrú sí tiyín, kẹ́ jìnnà sí àwọn tí wọn ò ní rònú bíi tiyín, tí wọn ò pòǹgbẹ fún oríire bíi tiyín, kẹ́ jìnnà sí wọn pátápátá. Ẹ wá dára púpọ̀ kí ẹ súnmọ́ àwọn tó ṣe pé ìrònú wọn bá tiyín mu, àwọn tó ṣe pé tẹ bá wà pẹ̀lú wọn inú yín á dùn, ayọ̀ yín á kún. Bákan náà sì rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí òní nìkan náà ni ó fẹ́ fi ṣẹlẹ̀, àsìkò á máa yí, ìgbà máa yí náà ni. Kí ẹ má ṣe ronú púpọ̀ jù nípa bí nǹkan bá ṣe rí, kí ẹ má ṣe ní ẹ̀ ń wọ́rí ara yín púpọ̀ jù. Bákan náà sì rí òní sọ fún yín pé tí ẹ bá lè ready láti gba ohunkóhun tó bá ṣẹlẹ̀, pé nǹkan kan lè fẹ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n màá gbà á, màá dẹ̀ ṣiṣẹ́ lé lórí, màá dẹ̀ lo ìgboyà, màá padà wá borí rẹ̀, bẹ́ẹ̀ náà sì ni yóò padà rí. Kẹ́ ṣọ́ra fún ìbínú àbíjù, bẹ́ẹ̀ sì ni kí ẹ bá àwọn ènìyàn tí ó ní rònú ṣe bí mo ṣe sọ lẹ́ẹ̀kan. Tẹ́ bá sì mọ̀ pé ẹ lè bẹ́nikẹ́ni ṣe bóyá látàrí ìkanra àbí nǹkan kan, ó dára kí ẹ dá wà lẹ́yìn nìkan, kí ẹ bẹ́lẹ̀dá yín, kí ẹ bá sọ̀rọ̀. Kẹ́ ṣe dáadáa sáwọn ènìyàn lọ́jọ́ tòní, kí ẹ gbà láfíà láàyè níbikíbi tẹ́ bá wà. Aago 3 ní ọ̀sán sí aago 4 ní ìrọ̀lẹ́ òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Orange sì ni kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Ẹ̀yin tẹ́ wá ń lo ìràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tí a bí láàrin January 20 sí February 19, ọjọ́ tòní sọ fún yín pé kódà tí aáwọ̀ bá wà láàrin ẹ̀yin àtàwọn mọ̀lẹ́bí yín láti bí ijọ́ mẹ́ta, lọ́jọ́ tòní ẹ máa rí pé gbogbo wọn pátá ló máa dúró tì yín, ni wọ́n máa gbárùkù tì yín lórí ohunkóhun ní ọjọ́ tòní. Bákan náà sì òní sọ fún yín pé lẹ́ni lẹ máa mọ̀ pé àwọn mọ̀lẹ́bí yín wọ́n nífẹ̀ẹ́ yín, wọ́n fẹ́ràn yín dénú, kẹ́yìn náà fúnra yín kẹ́ wá fìfẹ́ hàn sí wọn dáadáa, kẹ́ jẹ́ kó yé àwọn àtọmọ àtìyàwó, kẹ́ jẹ́ kó yé wọn pé lágbájá mo nífẹ̀ẹ́, mo cherish yín, mo appreciate gbogbo nǹkan tẹ́ ti ń ṣe fún mi látẹ̀yìnwá. Gbogbo ìyá bí ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ẹ̀yin àti mọ̀lẹ́bí yín. Gbogbo ọjọ́ tòní pátá ọ̀rọ̀ nípa ẹ̀yin àti àwọn olólùfẹ́ yín òun ni ó sọ nípa rẹ̀. Ó wá dára lónìí kí ẹ má ṣe nǹkan yín láṣejù rárá, kí ẹ sì fìfẹ́ àfàyàhàn sí gbogbo èèyàn pátápátá. White ni kọ́lọ̀ tó dára fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ òun làkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nígbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ wá ń lo ìràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tí a bí láàrin February 20 sí March 20, òní sọ fún yín pé yóò máa ṣe yín bí ìgbà pé kí ẹ mọ̀ púpọ̀ jù nípa ara yín, kí ẹ mọ̀ fínífíní nípa ara yín pé báwo mo ṣe jẹ́, báwo mo ṣe tó. Bẹ́ẹ̀ sì ni ó dára kí ẹ ṣe dáadáa síra yín ju kí ẹ ṣe dáadáa sẹ́lòmíì gan lọ ní ọjọ́ tòní, kí ẹ rí dájú pé ẹ tẹ́ra yín lọ́rùn lórí ohunkóhun lọ́jọ́ tòní. Bákan náà sì òní sọ fún yín pé kí ẹ ṣọ́ra fún ojú àánú ní ṣíṣe, kí ẹ sì gbájúmọ́ gbogbo nǹkan tí á jẹ́ benefit fẹ́yìn fúnra yín. Bẹ́ẹ̀ sì ni kí ẹ lo ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín, kẹ́ fi kóhunkóhun tẹ́ ẹ bá ṣe lọ́jọ́ tòní. Ẹ má ṣe nǹkan yín láṣejù rárá o. Aago 3 ní ìrọ̀lẹ́ sí aago 4 ní ìrọ̀lẹ́ ni àkókò tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nígbésí ayé yín lọ́jọ́ tòní. Bẹ́ẹ̀ sì ni kọ́lọ̀ brown jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Bó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 èyí tí a ní pátápátá. yín tẹ́ ń wò wá lọ́wọ́ ẹ̀jọ̀ ẹ máa bá wa pín fídíò, ẹ bá wa share rẹ̀, ẹ bá wa share fún kó lọ jẹ́ àǹfààní fọ́pọ̀lọpọ̀ ènìyàn. Sì máa gbàgbé láti follow wa, ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan òun lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣe ìwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire o.